máa sọ̀rọ̀ sí obìnrin bẹ́ẹ̀ bá ṣe frustrate obìnrin sí ni ó ṣe gbé ọmọ àlè wá fún yín sí nítorí wípé Nàìjíríà ò ní rank nínú òwò nàbì. We don't have rank. You can do your research, Google it, compare to all other country. Bẹ́ẹ̀ kí lè ta fi wá ní ránkì nínú à ń gbóyún ọba fọ́sùn. Ó túmọ̀ sí wípé kì í ṣe okó làwọn obìnrin yẹn dìídì ń wá lọ ọ̀tá àbí ìṣekúṣe ọmọ bíbí nítorí frustration látọ̀dọ̀ ẹbí ọkọ látọ̀dọ̀ àwọn ará àdúgbò. Ẹkùn rí obìnrin míì tí ń fi ọmọ bú obìnrin ẹgbẹ́ rẹ̀. Because all these things, I mean, mo báwọn èèyàn míì ṣe máa ń ronú. Life it is a pendulum. Pendulum ni o ò lè fi nǹkan kan, especially nǹkan tó yẹ pé nature Ọlọ́run ló ń ṣe, o ò lè fi búyàn. So ẹ má jẹ́ kí a máa frustrate àwọn obìnrin. And again, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn fẹ́ settle down, wọn fẹ́ ní ọkọ mọ́. Gbogbo àwọn tí wọ́n ń ṣe matchmaking tẹ́ bá lọ kíyèsí wọn, ẹ rí wípé àwọn ọkùnrin ló pọ̀jù nínú DM wọn. Èmi ò kí ń ṣe matchmaking torí gbogbo wàhálà yìí náà ni. Mi ní fẹ́ kéèyàn kankan mú obìnrin lórí platform mi kó wá mọ̀ wà burúkú sí conscience tèmi ò ní fún mi ní rest of mind. Because nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ẹ ti sọ àwọn obìnrin di single mother tán. Ẹgbẹgbẹ̀rún wọn ò tiẹ̀ fẹ́ tẹ bá ń bá wọn sọ̀rọ̀ pé àkórí mari kó sẹ́tù dá lóhùn kí lóhùn tún wá káàkiri. Ẹ̀yin ọkùnrin ilẹ̀ bátà wọn, ẹ̀yin ilẹ̀ báyé wọn jẹ́. Ẹ wo bínú àwọn obìnrin ṣe máa ń dùn tán bá ń lọ ilé ọkọ. Wọ́n lè fi 3 hours ṣe makeup lọ́jọ́ engagement pẹ̀lú omi 4 hours ó ń kàtíkè because ó wà excited inú ẹ̀ dùn pé òun lọ ilé ọkọ gbogbo ṣùmùṣùmù ilé ọkọ ọdún kan ọdún méjì bó bá ti bímọ báyìí gbogbo ẹ̀ parí nìyẹn ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní mọ̀ wà burúkú sí wọn ẹ̀ jẹ́ káwọn tí wọ́n ṣàánú wọn ó lè ṣàánú wọn àbẹ́ni tó wà nílé ọkọ àwọn èèyàn mọ̀ wò pé tó ó lọ́kọ kò ní problem bẹ́ẹ̀ ọkàn inú rẹ̀ ò dùn nínú ilé ọkọ tó wà yẹn ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó ráàánú gba àwọn tí wọ́n ṣàánú rẹ̀ wọn ò ní lè sanwó àánú sí gbogbo small little give away tá à ń ṣe níbí a rí wípé àwọn tán lọ́kọ là ń fún àwọn single mother àwọn orphan àwọn opó là ń fún because èèyàn tó lọ́kọ àti assume pé ó réyàn tó ń tọ́jú ẹ̀ ẹlòmíì dẹ̀ wà ìyà tó ń jẹ́ nínú ilé ọkùnrin yẹn gan ó ju pé kó jẹ́ single lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ń wá DM tẹ́ lẹ́yìn fẹ́ ṣe matchmaking ọ̀pọ̀lọpọ̀ yín ò bò lẹ́ ń wá ẹ̀ wáyàwó gbogbo àwọn tẹ́ ẹ ti fẹ́ tẹ́lẹ̀ kí ni tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti wọn tí wọn ò fi sí nínú ilé yín mọ́ obìnrin ò kí ń ṣe nǹkan tí èèyàn lè handle rẹ̀ roughly tí ẹ̀mí obìnrin bá ti lè seal up ó parí nìyẹn kò sí tí wọ́n ọkùnrin lè ṣe mọ́ one thing nípa ọkùnrin ni pé tí obìnrin bá ń hùwà burúkú sí ọkùnrin fáá tó ti ń hùwà burúkú tó bá ti lè change ọkùnrin yẹn náà ó máa change ni ó máa bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ ọkùnrin ló ń hùwà burúkú tó bá wá padà change sí rere tí ìwà burúkú rẹ bá ti lè damage ọkàn obìnrin yẹn kò sí ní tó lè ṣe mọ́ obìnrin máa ń wà wired láti rántí aburú ni gbogbo aburú tó ṣe yẹn ló máa rántí even kó change kó ti wá change nísìnyí kó ti máa hùwà rere aburú yẹn ló sì máa rántí aburú yẹn lóbìnrin yẹn sì máa rántí kódà kó máa ṣe rere lọ kó wá change kó ṣaburú aburú yẹn ló máa rántí bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọkùnrin reverse is the case tó bá ń hùwà burúkú sọ́kùnrin hùwà burúkú tó bá ti lè change ọkùnrin náà lè òun náà máa change torí ẹ̀ lẹ́sẹ̀ rí àwọn ọkùnrin míì tó yẹ pé tó bá ní girlfriend níta ọjọ́ tíyàwó lé wọ́n bá ti change tó bẹ̀rẹ̀ sí ń ṣe dáadáa wọ́n á lọ dump girlfriend yẹn because ìyàwó tó ń gbóbò pamọ́ fún wọn tí ń hùwà burúkú sí wọn ó ti change ó ti dáńgẹ́lì wọ́n á wá padà já girlfriend yẹn sílẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé obìnrin ló bọ́ síta tó lọ yànlè nítorí pọ́kọ ò ṣe dáadáa tọ́kọ bá padà ṣe dáadáa obìnrin ò ní fàlè yẹn lẹ̀. That is the mind of obìnrin because women are emotional being ó máa believe pé bó ṣe change yẹn náà ṣe kò láyọ̀lé tó ń bá fẹni tí ń sàánú ńlẹ̀ ohun ò mọ̀ bó in fact tó bá kè sára ìwọ ọkùnrin ẹ̀mí rẹ gan kò save so ẹ má máa bátà emotion àwọn obìnrin ẹ ti so much damage mind obìnrin débi wípé ẹ lè róbìnrin kan kó wá díẹ̀ mú yín pé òun fẹ́ ṣe matchmaking ọkùnrin náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ̀sí ń wá ìhòbò lẹ́ ń wá ẹni tẹ́ bátà ìgbésí ayé ẹ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀mọ́ lẹ́yìn ò fẹ́ fẹ́ àwọn tán jẹ́ single mother gbogbo àwọn tán bímọ fẹ́yìn gan ń bo lẹ́yìn náà kó wọn sí ìwọ ti léèyàn bíi 2 mẹ́ta tó ti bímọ fún ẹ tó gbọmẹ ó wá ní wọ́n wáyàwó tí ò bímọ rí jọ àwọn tó ti bímọ fún wọ́n rí yẹn ta ni kó fẹ́ àwọn because ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin mi you are just too selfish ẹ ti bátà àwọn obìnrin ẹ ti báyé wọn jẹ́ ẹlòmíì tó jẹ́ sisi gan ò fẹ́ má rí nítorí wípé kí ni àríkọ́ṣe kí ni àwòkọ́ṣe báwo ni ìgbéyàwó ṣe ń tún ayé àwọn èèyàn ṣe sí báwo ni ìgbéyàwó ṣe ń ba ayé àwọn èèyàn jẹ́ sí oúnjẹ tó ń discourage ọkàn ẹ̀rì sísí mi gan kò tí ẹ bá ń sọ̀rọ̀ marriage lè yóò fi airpiece sétí ni
because of gbogbo àwọn emotional battery tí àwọn obìnrin ti rí, physical battery ẹlòmíì wọn ò ná rí nínú ilé ìyá ilé bàbá rẹ̀, wọn ò ná rí, kò experience physical abuse rí, ọ̀dọ̀ ọkùnrin náà ló ti experience ẹ̀, kí ló dé? So gbogbo orú àwọn nǹkan báyìí, obìnrin míì tó bá ní challenges báyìí, bóyá ó kàn rọra ní àìsàn ráńpẹ́ kan, before you know it ó ti já jùlẹ̀, ó ti já o nìkan ló kù pẹ̀lú ṣòro ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ ọkùnrin ló bá sòpá lẹ́pọ̀n tàbí tó kọ́ ẹ̀ ò lè tó kọ́ ẹ̀ ò ṣiṣẹ́, obìnrin á máa run up and down láti rí wípé ara ọkùnrin yẹn yá. Tó bá jọkùnrin ló ń ṣòjòjò àìsàn, obìnrin ní ó mọ kúrú ní ó mọ ga, bẹ́ẹ̀ tó bá jóbìnrin ló ṣàìsàn, ẹ̀yin ọkùnrin ẹ̀ kí ní àdúró tì, kí wá láǹfààní for better for worse tẹ́ bára yín sọ. Bó ti ẹ̀ pé for better for worse àmọ́ bí wọ́n ti rí ẹ kàn ń pè é sórí ara yín ni. So dìgbà téèyàn bá bá àyàn dá májẹ̀mú tìkú tìyè kéèyàn ò tó dúró tì yàn, àìmọye téèyàn mọ̀ rí téèyàn dúró tì. But the fact wípé despite pé ń pe àwọn nǹkan yẹn sórí ara yín gan pé kú ní ó yà yẹn dúró tira yín, èwo nú yín ló ládùúró tì? Àwọn obìnrin tó fi lé bàbá ẹ̀ lẹ̀, fi lé ìyá ẹ̀ lẹ̀, tó fi iṣẹ́ ẹ̀ sílẹ̀, tó tẹ̀lé yín wá dúró tì yín. Ẹ wá dé tán torí ìṣòro ráńpẹ́ kan, obìnrin ò tètè lóyún ọdún kan ọdún méjì, kí ló wà níbẹ̀? Àmọ́ ètò ọkọ tìyàwó mi gan tán láwọn fẹ́ mọ dóra wọn, káwọn ti ọkọ gbádùn ara wọn náà kó tó di páwọn mọ bímọ. For 4-5 years wọ́n sì ń dóra wọn tí ready láti jẹ́ káwọn ọmọ tó ra wọn mìíràn tífẹ́ bá wà, àwọn míì máa ń rí ọmọ as pé intruder ni, kò ní jẹ́ kí ìfẹ́ àwọn ẹmọ tóbìnrin bá ti lóyún, àwọn style kan wà tẹ́ni lè fi dóra yín nínú oyún, so wọ́n fẹ́ kọ́ dóra wọn kán gbádùn ara wọn náà. Kí ló wà nù póbìnrin ọdún méjì ọdún mẹ́ta kò ìròyìn ní kí ló special ń bẹ? Ṣé torí ọmọ náà lọ ṣe fẹ́ tẹ́lẹ̀ ni àbí ò sí fẹ́ ń bẹ tẹ́lẹ̀? Òfúùtù fẹ́ tẹ òyìnbó lè rọ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ òfẹ́, ìfẹ́ dábẹ̀ yẹn kọ́ lẹ́yìn ọkùnrin ń ṣe kódà. So bó ni wọ́n ṣe ní mọ́ gbé oyún ọba fọ́sùn wá, bó ni wọ́n ṣe ní mọ́ gbóyún àlè wá sínú ilé ńgbà tó jẹ́ póbìnrin fọkọ tàì fọkọ, ẹbí rẹ̀ òjì ó gbádùn, ìyá ọkọ òjì ó gbádùn, ẹbí ọkọ òjì ó gbádùn, ọ̀rẹ́ ọkọ òjì ó gbádùn, gbogbo àwọn ará àdúgbò òjì òun nìkan iná ni. Ọkùnrin míì gan yàgàn tí ò lè fóbìnrin lóyún, àìmọye ọkùnrin tó ti fẹ́ tó fẹ́ yàwó tíyàwó ò lóyún lé ẹ̀ tó dẹ̀ lọ lóyún níbòmí. Ó tún fẹ́ single mother tó ti bímọ rí, single mother yẹn ò tún lóyún àárọ̀ dalẹ́ nínú ilé rẹ̀, dàárọ̀ ìkóòsẹ́ ní nǹkan tó bímọ fún rí. Bẹ́ẹ̀ ni, so èmi fẹ́ ká mọ̀ wípé àwọn ọkùnrin náà, àwọn náà máa ń ní infertility. Tí ọkùnrin bá dẹ̀ wà infertile, kó lọ treat ara ẹ̀. Ẹ rí wípé gbogbo àwọn test tí wọ́n ń ṣe yìí, àwọn ọkùnrin yìí sábà lọ ṣe fertility test. Ọkùnrin mi ò kó erection ò lè dúró láàrin ìṣẹ́jú kan sí méjì, kò ní enough ẹ̀jẹ̀ lára àbí energy tó lè gbé okó ẹ̀ dúró fún 2 minutes. Ìyẹn náà dẹ̀ máa ìyá rẹ̀ àbáwọn ẹbí ẹ̀ wọ́n á dẹ̀ wá mọ̀ sọ̀rọ̀ òdì sí ìyàwó nínú ilé. Ẹ̀yin gan ṣẹ́yìn gan béèrè bóyá ọmọ yín gan pé lọ́kùnrin, àìmọye ọkùnrin tó kọ́ ẹ̀ mo sọ fún pé 65% ọkùnrin okó wọn ò ṣiṣẹ́ mọ́, okó ò lè mọ́. Torí DM téèyàn bá ń gbà àwọn tó ń fèsì kínní yìí in real life wọ́n fáwa ní information, tàbí tá a bá personally ṣe ìwádìí fúnra wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin okó wọn ò gbádùn mọ́, ṣúgà ìjẹkújẹ ti báyé wọn jẹ́, sìgá mímu ọtí mímu ti báyé ọkùnrin míì jẹ́. So tírú ọkùnrin yẹn bá wà tó gbéyàwó sílé tíyàwó tètè lóyún, ẹ mọ̀ wá ní obìnrin lára. Nǹkan tẹ́mi fẹ́ kí ẹ fi fídíò yìí mọ̀ ni wípé the more tẹ bá ṣe pressurize obìnrin sí nítorí àìrọ́mọbí, the more ni tendency fún láti gbé ọmọ àlè wá fún yín. So kì í ṣe gbogbo ọmọ àlè ilẹ̀ lè ṣe kíni, ilẹ̀ lè bú obìnrin, kò tí ẹ̀ sọ ọmọ àlè ń bì kankan gan torí òsọmọ tí ò ní bàbá. So tó ń bá ti gbóyún ọba wá fọ́ṣùn yín, ẹ̀yin náà kíyèsí gbogbo frustration tẹ́ ń fún obìnrin yẹn ní àwọn àkókò yẹn. Ẹ̀yin náà kíyèsí gbogbo àwọn wàhálà tẹ́ ẹ fún tó pressure yẹn ti pọ̀ jù. Because fún wa láti má ní rank kankan ní prostitution, that means that paternity fraud yìí